ẹ̀yin tèmi báwo ni àwọn kan ti dèrò US o US mo àbí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí a kú oṣù tuntun oṣù ayabo fún gbogbo wa o ṣé à ń pè ní April fool ìsìn bí kankan àṣìjọ wà ń lu iná ni a ṣá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run April fool àti báwọn èèyàn ṣe máa ń parọ́ lọ́jọ́ yẹn wọ́n wá sọ pé April fool mo ń ṣeré ní irọ́ ni à ń parọ́ ni ṣùgbọ́n ìyẹn kọ́ ni mo bá wá lé nìkan tí mo bá wá ni pé irọ́ tí àwọn èèyàn máa ń pa fún wa ní ojoojúmọ́ ṣé à ń pè ní ọjọ́ kan èèyàn kan á ṣàparọ́ fún yín wá ní I dey play it's all vibes na joke ẹ má worry ẹ jẹ́ kí n ṣe example kan fún yín àwọn mechanic fún àwọn ata ní mọ́tò tẹ́ bá ti ní àwa gbé nǹkan báyìí ìmí inú wọn ọ̀tọ̀ ní nǹkan tẹ́ bá ní kan ṣe ọ̀tọ̀ ní nǹkan tó máa ṣe kẹtọ́ pé ibi silencer ló ń ṣe mọ́tò yìí o mo ṣe máa dé inú ẹ́ńjìn yín ẹ̀ ní mọ̀ wọ́n á sọ fún yín pé ẹ má worry mo ti fẹ́ ṣe tán nǹkan kan ò ṣe mọ́tò yín o mo ti fẹ́ ṣe tán fún mi 5 minutes yẹn bóyá ọjọ́ kejì ni ó máa dà náà máa tó dá mọ́tò yín padà bí wọ́n ti máa ba nǹkan míì jẹ́ rẹ̀ ṣe pé irọ́ kan nìyẹn àwọn télọ̀ ẹ má jẹ́ sọ story mi fún yín ẹ jẹ́ ká ẹ má worry kò kàn yín àwọn télọ̀ yẹn tó bá ti fún wọn láṣọ tẹ́ bá ti fẹ́ lọ aṣọ yín next year ẹ ṣáà sọ fún wọn pé next month lẹ máa lò torí aṣọ yín ò lè rẹ́dí o wọ́n ní àǹtí ẹ má wọrí mo ti ń iron ẹ̀ ó máa bá yín máa send delivery sí yín láyé ìgbà tí láyé ìsìn tẹ́ pé delivery là ń lò ẹ má wọrí aṣọ yín mo ti fẹ́ lọ tán tí wọ́n ti lọ tán báyìí mo máa gbé wá fún yín 5 minutes ẹ máa rí delivery máa mi irọ́ ni ẹ lè débẹ̀ kan máa ti gbé abẹ́ ní patí ni wọ́n lọ sọ fún télọ̀ pọ̀jọ́ yẹn lẹ nílò aṣọ yín my dear forget about it because your clothes are going to be ready. Àwọn tí wọ́n tún máa ń parọ́ fún wa ni àwọn house agents. Àwọn tó máa ń gbélé ilẹ̀ fún wa. You don't want to know. Wọ́n sọ fún mi, ẹ má worry. Tẹ́ bá ti kó wálé, omi máa wọlé. Ṣé láwọn tàti ẹ̀jẹ̀ ń gbé Ìbàdàn yìí ká ṣáà máa dúpẹ́ ni. Ẹ má worry iná 22 hours ní area yẹn ni. Ìwọ tó mọ̀ kankan ó lọ gbalé. O lè má rí iná lóṣù 3. Omi á wọlé lọ́sẹ̀ kan tẹ́ fi kó kúrò nílé yẹn kan gálẹ́ lọ máa wá àbí kẹ́ wá bọ́wọ́ ládùúgbò àbáwọn agent Èkó ni tí mo gbọ́ pé ẹ gbọ́dọ̀ gbálé nígbà ẹ̀rùn lẹ́kọ̀ọ́ torí tójò bá dé báyìí gòbe ilé ẹ̀ báyìí swimming pool ni ó dì wọ́n ní ẹ má worry area yìí dry gan omi ò lè wọlé kinní kan tí òjò bá fọ́n lásán báyìí wọ́n ní ilé yín báyìí ṣe ló máa ń dàbí swimming pool ẹ jọ ṣé ìyẹn dáa àwọn ọ̀rọ̀ tá máa ń ṣe ní ṣùgbọ́n April fool ó máa ń kàn fáwọn èèyàn láti pa irọ́ wọn dáadáa pẹ̀lú excuse pé April fool ni mò ń bẹ ṣeré ni surprise ni àbáwọn tó bá jẹ́ pé àwọn kan tí ó tún máa ń jẹ́ pé kò ń ṣe lọ́nà bọ̀ wọ́n kàn ó ní àwọn ọ̀gá abiṣẹ́ wọn á ní má wọrí tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ 3 months máa increase salary ẹ̀ wà ń bẹ̀ ọdún 3 same salary ni ò ní fẹ́ fi iṣẹ́ sílẹ̀ torí owó pé tí bá fi iṣẹ́ sílẹ̀ o ewu kí ni màmá ṣe wọ́n pé tí màá fi rí mi tó bá ti rí mi ò ní fẹ́ kúrò ńbẹ̀ àwọn ọ̀gá yẹn náà dẹ̀ mọ̀ pé ò ní fẹ́ fi iṣẹ́ sílẹ̀ therefore you are fools so mo lérò pé April fool yìí àbí oṣù April yìí a máa gbádùn ẹ̀ dáadáa nǹkan tó bá ti ń sọ pé wàá ṣe tètè lọ ṣe o torí ọjọ́ ń lọ nínú comment section bá mi sọ àwọn irọ́ tẹ́ pé bí ojoojúmọ́ ni a máa ń gbọ́ tí àti ẹ̀ kì í fọkàn sí pé irọ́ ni.